lẹ́nu ọgbà ṣe tó ti ń dún àìnídúnmọ́ tọ́sí ọ̀pọ̀lá nọ́bì oṣù tá a wà yìí oṣù àánú ni ẹ̀yin lẹ́ ń bẹ náà fún gbogbo èèyàn ẹ̀dà bí àtùpà tó tàn mọ́lẹ̀ ni ìdí tí oníṣòkùn lágbọ́ tí wọ́n oníṣòkùn lágbọ́ lọ́kọ̀lá láhàúlà báwa náà ṣe dẹ́sẹ̀ wọ ààfin ọba Olújọkẹ́ ire ló máa jẹ́ fọ́ba ire ló máa jẹ́ sí kọ́kọ́ láǹfààní tá a pàdé ní òde wáàsí ní Ìgbẹ̀sà ní sọdá náà ní 2007 bàbá yìí sì ṣe dáadáa nínú wọn mọ ọwọ́ wọn dà láti bá náà ti wá dọ̀rẹ́ títí tọ́lọ́hún fi wá sọ pé àlóhùn sọ wọn dọ̀bá ó sì dé adé náà fún wọn sí ìlú wa di ọ̀gẹ́ yìí kábíyèsí dá lé yẹn ọwọ́ wọn sì mọ ìwà wọn dá wọn gbajúmọ̀ ọba Saheed Olújọkẹ́ gbajúmọ̀ ẹ̀sìn gbafẹ́ jayéjayé nìyí ẹ̀ nífẹsẹ̀ kọ́ ìyàwó ní jẹ yín gbogbo àwọn ọmọ yín wọ́n tó yín wọ́n ju yín lọ ọlọ́wọ̀n wà ní ogun ó borí yín ogun ò ní borí yín gbogbo ohun tẹ́ ẹ kàkalẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣé tọ́lọ́run bá yín ṣe yìí kò dàbí kéèyàn ó fàkàrà jẹ bọ̀ kò dàbẹ́ rárá ní òfin inú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ wàlà ọba tó ti wá ṣe ogun tó fi fìdí yín lélẹ̀ ọlọ́run níjó ogun ó dìde sí i. ogun ò ní dìde sí i mọ́. ogun ẹ̀mí ogun ara ìkẹ́kọ̀ọ́ ò ní dìde sí i. ìkẹ́kọ̀ọ́ ò ní dìde sí i mọ́. olú ni yín lóòótọ́ olú ni yín o. olú ni yín. ẹni gbogbo ayé ṣe ń fẹ́ yín. wọ́n máa pè mí a ní olú wọ́n yà á lẹ́nu mi a pè mí ọkùnrin ṣá. alihamudulilayi alihamudulilayi ọlọ́run wọlé àdébù Muhammad wọlé àdébù Muhammad yóò wọlé àgbo àwọn àgbààgbà fún àtẹ bá tó yóò wọlé àgbo àwọn ẹni tẹ bá tó yóò wọlé àgbo àwọn ẹni tẹ bá tó wà sí ara wọn lèmi náà lára wọn ni bàbá àgbà mi ọlọ́run náà wà. 2007 years níta àtijọ́ ń dàbọ̀ àti kábíyèsí pé wọ́n dá dé ìlànà àtijọ́ tẹ̀lé àwọn. wàláhì àṣì. wọ́n ti wá pè mí bí ẹ̀mí ìlú kan sílùú ilẹ̀ kábíyèsí dáadé àyọ̀yọ́ kábíyèsí ti wá sọ ilé yìí mo ní wàásì kan ní Ifọ̀ láàárọ̀ mo dẹ̀ ní wàásì ọ̀sán ní Ìláró máìlì tí n bá débi aago 4:30 sí 5 kábíyèsí lọ dáhùn lọ́rùn ọ̀dà. ó dà bẹ́ẹ̀. a fi yẹn sí ẹlẹ́kẹta. a fi kún yóò dé ẹlẹ́kẹta. rírò ní tèèyàn. rírò ní tèèyàn ṣíṣe ń tọ́lọ́hùn. kábíyèsí ọba tó ní kérò gbà yín ó ṣe déédéé tọ́lọ́hùn ẹ̀ ní mọ̀nira láíláí. ẹ̀ ní mọ̀nira láíláí. àgbà yín yóò mọ dàbí bọ́lá òsì sọ fún ànábì pé wọ́n lálẹ́ àkẹ́rẹ́ tó ká ẹ̀rọ òní ìrẹ́ ó mọ dá àjà náà lọ ni. yóò máa dá àjọ àná lọ gbogbo wa. yóò rí bẹ́ẹ̀ fẹ́ iná. yóò rí bẹ́ẹ̀ fẹ́ iná. wàdùà kan fọ́ba. wàdùà kan lákàfọ́ba. àkẹ́rẹ́ tó ká ẹ̀rọ lákàmínà lè wú láwọn bàbá tí wàá débi àpárá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta lápára rẹ̀. tí n bá ti ń dòní òní ọmọ dùn jàná. òní ó máa dúdú sàlọ́ lọ. tó ń dọ̀la ọ̀la ó máa dùdú ní. ọ̀la ó tún máa dúdú tòní lọ. dùdọ̀la bí ó ti máa rí. bí ó máa rí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fún ayaba. àṣàdúrà fún ayaba. àṣàdúrà fún lórí. àṣàdúrà fún lórí. òkèlè yìí pọ̀. Kùrùkẹrẹ wọn yìí pọ̀. Kùrùkẹrẹ wọn yìí pọ̀. Ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí pọ̀. Ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí pọ̀. Ìgbàfà fọ́kọ yìí pọ̀. Ìgbàfà fún ọkọ yìí pọ̀. ọmọ jẹ ọba jẹ kojú ọmọ tìlú kọmọ tí ọba kùrùkẹrẹ ayaba pọ̀. Ayaba kùrùkẹrẹ wọn pọ̀ gan. Olórí Ọlọ́run ní dá yín lẹ́bi. Ọlọ́run ní dá olórí lẹ́bi. Ọlọ́run ní dá yín lẹ́bi. Ọlọ́run ní dá yín lẹ́bi olórí. Wọn ò ní jáwé opó fún yín báyìí. Wọn ò ní jáwé opó fún yín báyìí. Ẹ̀mí ọba ogun fún yín. Ẹ̀mí ọba ogun fún yín. Ẹ̀mí ẹ̀yin ogun fọba. Ẹ̀mí ẹ̀yin ogun fọba. Àtùpà àwọn ọmọ yín kò ní kú lójú. Àtùpà àwọn ọmọ yín ò ní kú lójú ẹ̀mí. Àdúrà kan fún gbogbo àti fún kábíyèsí bísímìlá. Fatiha kọ̀ọ̀kan fún ara wa. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu 'alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyyina. Sallallahu alaihi wasallam.